lọ́dọ̀ ìyàwó rẹ̀ irú ìwà wo gan ló wù sáwọn ọmọọṣẹ́ rẹ̀ ẹlòmíì ti balẹ̀ iṣẹ́ rẹ̀ jẹ́ nípa pé olè ọ̀kánjúà ìwà rádaràda ọ̀dẹ̀ fi báyé rẹ̀ jẹ́ tẹ́yẹ́yẹ́ ó ní ìwọ náà ṣe kíni o ẹ̀dá ìwà rẹ̀ ní kíni o. nítorí ọ̀la ẹ̀dá ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ nítorí ọ̀la. bàbá olówó ẹ dákun ẹ sọ ẹnu yìí ẹlòmíì ọ̀mọ̀rọ̀ sọ ọmọ olówó mi ọ̀mọ̀rọ̀ sọ ó ti balẹ̀ ayé jẹ́ just keep your mouth shut grandpa náà ń bá sọ̀rọ̀ báyẹn ní kí ló dé ẹ sọ̀rọ̀ rẹ tó lọ. ẹ̀dá ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ nítorí ọ̀la. ẹ tí ò lówó lónìí ṣé wọ́n ti kọ́ fún ọ pé kò ní lówó lọ́la ni. Allahu Akbar. ìwọ tó lówó lónìí ṣé wọ́n kò ní bàjẹ́ fún ọ lọ́la ni. Allahu Akbar. ẹ̀dá ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. ọ̀la ẹ̀dá ènìyàn tó pàtàkì jù yìí òun náà ni wọ́n máa sọ fún ẹni kọ̀ọ̀kan tó kò sásìkò ni o tó pé iná màlìmáríhu ní ọlọ́bẹ̀ yẹn àti sínú Ramadan afa Abdulkadri kọba Allah subhanahu wa ta'ala kó ṣe kí ni kó gbàdúrà wa ọlọ́run bí a sọ náà Kùránì pé mana bisimilah. من عمل صالحا بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه وما ساء فعليها وما ربك بالظلام العبيد. lẹ́yìn ìgbà tí a wá sọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run níbi lábúrẹ́ ẹni ẹ̀kọ́ ẹni òfin ẹni kàlákà ọlọ́run dà ń pé. man amila salihan. ọlọ́run ní ẹnikẹ́ni nínú yín o. salihan amila salihan. ó lè jọkùnrin ó lè jóbìnrin ó lè jólówó ó lè jáfa ó lè jágbẹ̀ ó lè jóníṣọwọ́ tọ́ba ṣe kí ni o tọ́ba jẹ́ pé ẹni ṣe kí ni o ti ń ṣiṣẹ́ rí nínú yín. falinabusi yìí. ọlọ́run lẹ́nikẹ́ni bẹ́ẹ̀ òun náà ṣe kí ni ó ṣe fún orí ara rẹ̀ ni. Masha Allah. wa ma sa falaiha. ọlọ́run ẹni tọ́ba yẹ pé ọba jẹ́ síkàsíkà tó sọ pé òní jáwọ́ ń bẹ̀. falaiha. ọlọ́run ní o ṣe fúnra ara rẹ ni. wa ma rabbuka bidolamil abid. ọlọ́run lé mi tí mo yẹ pé mi náà mọ̀ dá gbogbo ayé èyí ní sàbòsí ẹnìkan jọ ń gbèdé àlìkíyàmọ̀. ọjọ́ tí ẹ wà agbára tì tágbára ò ní ṣe tẹ́ ẹ̀ ní rágbára kankan mọ́. ọjọ́ tẹ́ ẹ wọ̀ láti tọ́lá yóò ní tó yín lọ́wọ́ mọ́. ọjọ́ tẹ́ ẹ wà pòtì tí kò yóò ní tọ́lọ́wọ́ ja ikú lẹ̀ pẹ̀lú pò náà iná ní jọ ń gbèdé àlìkíyàmọ̀. àwa ń sọ̀rọ̀ nípa Orelope bàbá tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tọ́ǹbẹ̀ ní gà lọ́jàba láàrin ọjàba sí gà sí bọ́ǹpọ̀tò àwọn arọ́jàba ti ń gbọ́ báyìí bàbá yìí ti kú tipẹ́tipẹ́ bí 30 ọdún sẹ́yìn tí bàbá yẹn kú tán nínú àánú Ọlọ́run ọba wọ́n wá ní wọ́n fẹ́ tún títì yẹn sí wọ́n fẹ́ expand there wọ́n fẹ́ fẹ̀ sí dáadáa ìgbà tí katapila débẹ̀ tó gbé síbi sáré bàbá yẹn báyìí bàbá tó ti kú bí 30 ọdún sẹ́yìn nínú àánú Ọlọ́run bí wọ́n ti sin bàbá yẹn orí rẹ̀ ògé eegun rẹ̀ ojú aṣọ rẹ̀ ọ̀bàjẹ́ wọ́n ní Allahu Akbar ìyẹn bá lọ́jàba nìyẹn ti ṣẹlẹ̀ reality là ń sọ fún yín ẹlẹ́ẹ̀kejì òun náà lè yí tó ṣẹlẹ̀ nílé Ògúnmọ́lá ní Basọ̀rún bì yìí nílùú Ìbàdàn gbogbo àwọn ará Basọ̀rún ti ń gbọ́ mi bí mo ṣe ń sọ báyìí ìyẹn tó ṣẹlẹ̀ sí ara àgà lọ́jàba ló ṣẹlẹ̀ sí bàbá yìí náà ẹ̀yin ọmọ ìyá mi tẹ̀ ń gbọ́ mi Orelope o ẹ jẹ́ ká jáwọ́ kò níbi ìka. nísìnyí báyìí a mọ̀ retí pé báyìí láàrin ìṣẹ́jú mẹ́ta bisimilayi ìbéèrè nípa ìdájọ́ ẹ̀sìn èèyàn mẹ́ta ìbéèrè fún question and answer.